Mo kí ẹni tó bá wù mí, mo kí ẹni tó bá padà mú bá wa ṣe ń kíra ní ìkẹ́ ọlá ìkíjẹ ìkẹ́ ẹ̀yẹ. Kí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ àjíire mo ṣe àbórò àbòyà àbòṣiṣẹ́ fún gbogbo àpátápátá. Àbọrúbọ yìí ó gbó aṣọ àsúre ìwòrìwò fún fọmọ Odùduwà. Báyìí làwọn bàbá wa máa ń kíra wọn láyé ìgbàanì. Láyé àtijọ́ Fúlàní dé tán ní gbogbo rẹ̀ bójú bolẹ̀. Ẹ̀sìn ni búrẹ́dì tí wọ́n fi kó wa lómi ọbẹ̀ jẹ. Fúlàní parọ́ fún wa o, wọ́n tàn wá jẹ, ṣùgbọ́n bèbí ti ṣẹ́jú láyé òde òní. Ìfà ń gbáyé lọ o, ẹ ò ráyé lóde. Ẹ jẹ́ á padà lọ sílé o, yéé sá sókè, yéé sá sódò. Yàrá dòrìṣà lé yín mú, kí ire gbogbo kó lè wá padà wá bá ọ. A ó ṣe ṣẹ̀ṣe, a ó ṣe ṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe lábàbọ̀ ká sì túbọ̀ ríṣà. Aláàfin ni àgbà ọba. Òun ni fídíò tí mo fẹ́ ṣe dálé lórí ní àṣálẹ́ yìí. Mo rí write up yìí. Ẹnìyẹn kọ́mẹ̀ntì sí post ìyá wa àṣà ìtàn àti èdè Yorùbá. So ó ní some undiluted historical ẹlẹ́màrìkàdàdà. Ó ní some undiluted historical fact about the new Oyo and the present day Ibadan. The people of Old Oyo migrated to the new Oyo together with their monarch, preserving the kingship institution, ancestral lineage and political authority of the Alaafi. Bàbá nu ṣe rí àwọn hyper tí àwọn Ọ̀yọ́ tí wọ́n fi ń mislead ọjọ́ iwájú. Ìdí tá a ṣe ń ṣe fídíò yìí ni pé àwọn Ọ̀yọ́ ti pa irọ́ tó fi ń mislead ọjọ́ iwájú ìran tó ń bọ̀. Ṣe rí gbogbo àwọn ọmọ kéékèèké yìí tó bá tún dàgbà lọ́la wọ́n á tún bẹ̀rẹ̀ wọ́nranwọ̀nran. Bọ̀ tá a bá ti debunk ẹ̀ báyìí tó bá dọjọ́ iwájú àwọn náà àti lọ gbé fídíò mi jáde pé ọ̀rọ̀ yìí kò máa rí bẹ́ẹ̀. Number one, people of Old Oyo migrated to this new Oyo together with their monarch. Monarch wo ló wà ní Old Oyo tó bá wọn migrate wá sí Ọ̀yọ́ tuntun yẹn? Ifá ní irọ́ ò dáa. Ìgbà tí mò ń lọ sí church olórí nǹkan tá a máa ń kọ ní church ó ní gbogbo àìṣòdodo lẹ̀ṣẹ̀ Olúwa máa ń wò ọ́ olùgbọ́ onígbàgbọ́ lọ kí iye sára kò má bàa jẹ̀bi. Ẹ jọ̀ọ́ ronú o, kò tún ìwà rẹ̀ ṣe. Irọ́ ni now. Monarch wo ló bá wọn migrate wá láti Old Ọ̀yọ́? Ṣé bá láàfin Olúewu òun ni wọ́n lọ́ba tó jẹ láàsì ní Ọ̀yọ́ ilé. Wọ́n dẹ̀ ní ṣe ni fúlà wọ́n páyé Aláàfin Olúewu, wọ́n páyé ọmọ ẹ̀, wọ́n dẹ̀ gba adé orí ẹ̀. Adé náà dẹ̀ wà lọ́dọ̀ Emir Ìlọrin dèní, àbí ṣe bọ́ ṣe sọ nìyẹn. So only migrated to this new Oyo with their king, preserving the kingship institution, ancestral lineage and political authority of the irọ́ baba ńlá, irọ́ funfun, irọ́ tó balance lie ni. Reason ni pé Ọ̀yọ́ tí wọ́n ń sọ yẹn Ọ̀yọ́ àkọ́kọ́ yẹn, Ọ̀yọ́ ẹ̀kẹta gan ni kì í tún ṣe Ọ̀yọ́ ilé yìí o. Ó ti kú ní 1889. Ìgbà tí Olúewu tó ti pa ni Ọ̀yọ́ ti kú. Meanwhile, that particular Ọ̀yọ́ gan kò lè jẹ́ empire, because empire tí wọ́n ń gbé ọba wọn lẹ́rú, tí wọ́n gbé ọba Olúgbògi tí wọ́n gbé lẹ́rú tó kú sí Bọ̀gú, tó wá ní pé Aláàfin ò fi rọ̀ ìyẹ ọmọ ọba Olúgbògi tí mi ò gbàgbọ́ kó jọba kankan ní Bọ̀gú, irọ́ ni wọ́n ń pa. But ó dàbí Mósè tó fẹ́ kó wọn padà sí tó wá kó wọn kúrò, kò padà sí Ọ̀yọ́ ilé o. Ibòmíì náà ló kọrí mọ́ o, Ṣakí ló kú sí. Inú ìtàn táwọn Ọ̀yọ́ kọ ni o. So kí la ń gbìyànjú láti sọ ni pé ọ̀rọ̀ Ọ̀pọ̀tọ́ níyù òun náà tún brave, òun náà tún fẹ́, òun náà tún kú. So kí ni mo dà láti sọ ni pé ó tó di pé àmọ́ àwọn tó kó wọn dé gbòó. Kí la ń gbìyànjú láti sọ ni pé lè wá sọ fún wa pé monarchy system yẹn wà preserve, kò wà preserve torí pé kí ni bàbá wa Aláàfin Àtìbà, bẹ́ẹ̀ ni bàbá ni wọ́n jẹ́ fún wa. Ìlọrin náà ti lọ kọ́ kéwú nínú ìtàn tẹ́ ẹ sọ, wọ́n dẹ̀ ń gbé lọ́dọ̀ Àbùsàlámì. So ìgbà tí Ọ̀yọ́ ti bí tó ti tú, àwọn Mọdákẹ́kẹ́ wọ́n lọ tẹ̀lúdó
ẹjọ́ àwọn wo lẹ wá kó tẹjọ preserve kinship, àwọn wo lẹ kó wọ́n jọba ní Mọdákẹ́kẹ́, kì í ṣe Mọdákẹ́kẹ́ nìkan o, àwọn èèyàn lọ káàkiri tó ń lọ jọba káàkiri, tó ń lọ tẹ̀lúdó, àwọn Ọ̀yọ́ wọ́n lọ sí gbogbo ìlú káàkiri, wọ́n scatter. Tẹ bá dèkìtì àwọn Ọ̀yọ́ àtijọ́ kúnbẹ̀ bìbà, wọ́n wà lákòókò, kí lẹ̀ ń sọ yìí, wọ́n lọ káàkiri, wọ́n lọ. So àwọn wa ní Aláàfin Àtìbà wa ni wọ́n wá kó tán àjọ tẹ̀, irọ́ ni bàbá irọ́, because ẹ rí i pé kán tó padà tẹ Ọ̀yọ́ yìí na 1897 ni wọ́n sọ pé Ọ̀yọ́ àkọ́kọ́ ti túká, 11 years. Wọ́n ṣẹ̀ wá tẹ Ọ̀yọ́ yìí ní 1835 or 1840, àwọn kan ní 1835, ẹ jẹ́ kí n tẹ̀ fi sí 1840. Ẹ ro 11 years mọ́ 35 years, that is 46 years after. So kò sáadé, kò sí nǹkankan, kò sí adé, kò sí anything, kò sáàfin. Irú irọ́ wo lẹ wá ń pa yí pé Aláàfin dé pẹ̀lú agbára láti máa control gbogbo táìmù yẹn, àwọn British ti dé, kò ságbára mọ́ lọ́wọ́ Aláàfin kankan. Bẹ́ẹ̀ ni àwọn òyìnbó ti dé nígbà yẹn, ẹ̀dẹ̀ ní Aláàfin dé pẹ̀lú agbára yẹn. Tí Aláàfin gan bá ní agbára ní ìgbà yẹn, tó yẹ káwọn Fúlàní, tó yẹ kán wọ́n ṣe Aláàfin, ó yẹ kán yọ́ǹkì Aláàfin dànù. So irọ́ tó jìnnà sí òótọ́ òun ni eléyìí, political authority lórí ta ni? Ṣé àwọn tí ò ní ẹni tó ń scot, wọ́n ní Aláàfin kọ́kọ́ scot l'Ógbómọ̀ṣọ́, táwọn Ògbómọ̀ṣọ́ tó ń ṣọ́ Aláàfin, kan tó wá bá àwọn Ògbómọ̀ṣọ́ gan ni wọ́n ná help Aláàfin láti gba àgọ́ yìí lọ́wọ́ ẹni tó ní àgọ́, tó yẹ pé àwọn Ògbómọ̀ṣọ́ tó wá lé Aláàfin tí àgọ́ tó jẹ́ ọ̀rẹ́ bàbá Àtìbà tó wá gbà wọ́n sílé, tó ní bóyá Ìbàdàn àbí nǹkan kan ló wá help wọn láti gbàbẹ̀ yẹn. So agbára authority wo náà wá ní tó fi jẹ́ pé àwọn kan ló help wọn? So kò sí authority kankan, kò dẹ̀ sínú ìtàn pé Ọ̀yọ́ ń pàṣẹ fún gbogbo entire race, irọ́ ni. Tó bá jẹ́ pé Ọ̀yọ́ ló ń pàṣẹ, kò yẹ kí ọba wà rárá, kò yẹ kí ọba wà, ọba ti wà Aláàfin tó dé. So ẹ jẹ́ kí n sáré fún yín lésì. Ó ní the third Ibadan was founded and headed by Oluyole, who was a prince of Oyo origin. Family established political influence on Ibadan early formation. Irọ́ nìyẹn, reason ni pé Ìbàdàn ti wà, ìyẹn ò kì í ṣe pé third. Tó bá jẹ́ pé Ìbàdàn túká finally ni, kò sí irọ́ ni gbogbo ìtàn tí wọ́n ń pa yẹn pé Olúyọ̀lé kan ló ẹ̀ṣẹ̀ wá tẹ Ìbàdàn dó. Àwọn ìtàn irọ́ tí wọ́n kọ sínú ìwé bí ẹni pé Odùduwà kan wá láti Mẹ́kà, òun nìyẹn. Lágelú, tó bá jẹ́ pé Olúyọ̀lé ló tẹ̀ Ìbàdàn yìí ni, kò yẹ kó máa ṣòro Lágelú fáwọn Olúbàdàn. Lágelú ló tẹ̀ Ìbàdàn dó, Lágelú ló tẹ̀ Ìbàdàn dó. Èmi ò mọ̀ lú Olúyọ̀lé o, ó dẹ̀ lè jẹ́ Olúyọ̀lé gan lè má jẹ́ ọmọ Ọ̀yọ́. Ṣé ọmọ Ọ̀yọ́ àgọ́dọ̀ Ọ̀yọ́ yẹn lolúyọ̀lé? So that may be fallacy, but I don't know. Mi ò nǹkan tí mi bá mọ̀, mi ò kì í sọ. Ṣùgbọ́n Ìbàdàn, Lágelú ló tẹ̀ Ìbàdàn dó. Only the Fulani incursion was intercepted by Oshogbo. Oluyole warrior was capped under the directive of New Oyo and independently. Irọ́ nìyẹn. Ìbàdàn fúnra wọ́n ti dúró. Ìtàn táwa gbọ́ ni pé, tí wọ́n sọ fáwa ni pé Ìbàdàn ló save entire Káàárọ̀ Oòjíire lọ́wọ́ Fúlàní. Àgbọ́kọ̀yọ́ ló save wa. Ìtàn tán sọ sínú àwa tá à ń sọ̀rọ̀ yìí láti kékeré ni pé Ìbàdàn bó dẹ̀ ṣe wà yẹn kò ń ṣọ̀yọ́. Ìwọ̀n àwọn ọmọ Àkókó wọ́n pọ̀ ní Ìbàdàn. Gbogbo jagunjagun ni wọ́n ló kóra wọn jọ lọ sí Ìbàdàn. Òun náà ṣe máa ń pè Ìbàdàn nílùú jagunjagun. Kò sí ìlú kan ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire tí ò ní ẹbí ní Ìbàdàn. Àìmọye Àkókó tí wọ́n ló padà dọmọ Ìbàdàn. Bẹ́ẹ̀ ni, tí wọ́n lọ síbẹ̀ tó yẹ pé jagunjagun ni wọ́n láyé àtijọ́ tí wọ́n lọ. So entire àgbáríjọ àwọn Ìbàdàn, àwọn ni wọ́n gbà wá nínú ìtàn tá a gbọ́. So ìyẹn lọ bẹ́ẹ̀. Ó ní di Ògúnmọ́lá fought the mi ò lè sọ̀tàn yẹn torí ìtàn tí mi bá mọ̀. I don't want to say it. The Aláàfin of Ọ̀yọ́ signed new treaty with the British on behalf of the Aláàfin ò sign treaty lórí àwa and the entire race.
gbogbo yẹn lámbà ni. Number 1 ni pé a ti rí treaty tálàfin sign, ìlú méje láláàfin sign pẹ̀lú tó pè ní Yorùbá. Tèdè, Ṣàbẹ, Awẹ́, Akínmọ̀ọ́rìn, Ìlọ́ra àti Ìṣẹ̀yìn pẹ̀lú Ọ̀yọ́, ìlú méje tálàfin sign treaty pẹ̀lú nìyẹn. A rí treaty Ilé-Ifẹ̀, ó pọ̀ lọ ṣàlàlù, kódà Ṣàbẹ gan tó wà lára treaty Ilé-Ifẹ̀. Bẹ́ẹ̀ ni, so pé treaty tálàfin sign yẹn irọ́ tó jìnnà sí òótọ́ ni. Ṣé bá ti post treaty Ilé-Ifẹ̀, kí ló lè tẹ́ ṣe máa ń purọ́, tẹ́ ṣe máa ń rí yẹn, tẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹ rí, all because you want to claim what does not belong to you. Okay. Ẹ jẹ́ ká túbọ̀. Ó ní it was Aláàfin who initiated the motion that led to the upgrading of Baale to crown wearing kings in 1976, a decision that reshaped Yoruba traditional administration. Mi ò gbàgbọ́. Ìdí tí mi ò ṣe gbàgbọ́ ni pé Aláàfin ló initiate pé gbogbo baálé o tó wà nílẹ̀ káàrọ̀ ajíire o kan sọ wọ́n di ọba. Mi ò gbàgbọ́. Reason ni pé number 1, àwọn ìlú mi láyé àtijọ́ ṣé níjọ́sí kan sí tí gọ́vnà Àjùmọ̀bí tó upgrade àwọn baálẹ̀ kan nìbàdàn tó sọ wọ́n dọba, ṣé Aláàfin ló initiate ẹ̀? Gọ́ọ̀mẹ̀ntì ló initiate ẹ̀. Then number 2, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lẹ́ sọ pé baálẹ̀ ni wọ́n gan, wọ́n ní ọlọ́jà ni wọ́n ní wọn kì í ṣe baálẹ̀. Ọlọ́jà, wọ́n ní ọlọ́jà ni wọn kì í ṣe baálẹ̀. Ṣé ẹni tó tẹ̀lú dó òun ni baálẹ̀? Imagine, Ṣọ̀ún ló tẹ̀lú dó náà. Ìtàn Ìbàdàn gan, Lágelú, ó dádé. Ṣùgbọ́n àwọn ọmọ ogun ẹ̀ wọ́n betray ẹ̀, wọ́n pa ọmọ ẹ̀. Òun náà Lágelú ṣe destroy adé ẹ̀ pé kò sẹ́ni tó máa dádé òun mọ́. Òun ló jẹ́ kán bẹ̀rẹ̀ sí ń jẹ baálẹ̀ ńbàdàn. Baálẹ̀ kí ló máa ń pe baálẹ̀? Ọkọ ìlú ni baálẹ̀. Ìyàtọ̀ tó wà láàrin baálẹ̀ àtọba ò ju pé ọba máa ṣorò, baálẹ̀ ò ṣorò. Olórí ìlú náà làwọn méjèèjì. Wọn ò ń ṣorò ìlú fún baálẹ̀. Anybody ló lè jẹ baálẹ̀, rotation. But throne tó bá jẹ́ continuous, ọba ni. Ìyẹn ní tèmi. Ipe Aláàfin ló upgrade Ṣọ̀ún tó sọ dọba, òun ló sọ Olúbàdàn. Wọ́n ti ń jọba níbàdàn kan tó tẹ àgọ́dọ̀ yọ ìdó. Torí Lágelú gbé adé wá láti Ifẹ̀ ní prince ni. Ó ti dé adé. Ẹ má yẹ ká gbin irọ́ síwájú ọjọ́ iwájú àwọn ọmọ wa. Mo mọ̀ pé hate mi o. Ẹni tó bá ti ń purọ́ ò lè bẹ́ mi ṣe. Torí Ọ̀rúnmìlà hate irọ́, ọmọ Ọ̀rúnmìlà dẹ̀ lé mi. So, only the facts clearly show that Oyo is not living on past glory. As uninformed commentators, Oyo live lórí past glory. Past glory tó yọ ìgan tẹ̀ ń live gan, gbogbo àwa ìlú yẹ ká máa live ẹ̀. Gbogbo àwọn tí àwọn bàbá ńlá wọn bá kúrò ní Ọ̀yọ́ ilé ló yẹ kó máa sọ pé empire, because lọ́dọ̀ ti tèmi orí Aláàfin Olúgbògi ni empire ti fọ́. Ṣé Ọ̀yọ́ Ìgbòho yẹn ni empire, headquarter empire? Orí Aláàfin Olúgbògi, Ọlọ́yọ̀ Olúgbògi, orí ẹ̀ ní empire ti fọ́ tán náà gbé odindi ọba lẹ́rú. Wọ́n gbé odindi ọba lẹ́rú. Ó dẹ̀ kú sóko ẹrú. Ẹ̀dẹ̀ wá ní empire. Ẹ lọ ka history empire. Tó bá ti di pé wọ́n ti mú olórí empire yẹn ní gbogbo history empire, that's the end of the empire. Empire ò kì í dìde lẹ́ẹ̀mejì. Empire is once. Tó bá dẹ̀ ti fall, ó ti fall nìyẹn. Ẹ lọ ka history nínú Bible. We have Babylonian empire. Babylonian empire ó dé Europe. Ìgbà tó collapse, Persian empire. Persia náà dé gbogbo ancient Egypt yẹn, gbogbo Europe yẹn. Òun ló jẹ́ káwọn òyìnbó dọ́dọ̀ wa. Ó collapse. Kò dé West Africa, but ó dé gbogbo North Africa. Babylon empire náà dé North Africa. Iraq ni headquarter Babylon empire wà o. Iran òun ni headquarter Persia. Iran ni headquarter Persia. Oko ṣe bẹ́ẹ̀ gbọ́ nípa Syria empire. Òun ni Syria yìí. Ó collapse.
so tí empire bá ti collapse tó ti di pé wọ́n ti mú ẹni tó olórí empire yẹn ó ti fọ́ọ̀lù nìyẹn. So wípé àwọn aláìmọ̀kan kò sáláìmọ̀kan bẹ̀ àwa educate ẹ̀yin Ọ̀yọ́ ni pé kẹ́ kúrò lórí past glory tẹ́ ń sọ yìí gan bàbá Aláàfin àti Ìbàdàn ò witness empire tó bá tiẹ̀ pé empire wà ebi ò wà pọ́pọ́ Ọ̀yọ́ lé empire anyway because when you are talking of empire gbogbo Ọ̀yọ́ empire tẹ́ ń sọ kó Fúlàní lẹ́rú rí kó Ìgbò lẹ́rú gbogbo àwọn ṣe dé Calabar ìyẹn àwọn bàbá wa tẹ́ sọ tẹ́ ń bà lórúkọ jẹ́ tẹ́ náà ń ṣe empire ni o. Bully. You bully your own blood siblings and you call it empire. What a shame. Bully àwọn siblings yín. Wá pè l'empire. Irú empire wo nìyẹn? Empire kíni? Òyìnbó ló tàn yín jẹ. Because ìwà tí àwọn tí wọ́n sọ pé Ọ̀yọ́ ń hù, ó jọ̀wọ́ àwọn empire. But àwọn tó bá ṣe empire, wo British empire, ó cross across the ocean. Babylon empire, ó cross okay, ẹ jẹ́ ká kúrò lórí Rome. Rome náà tún kó gbogbo Europe, ó kó gbogbo wọn lẹ́rú. Ó tún lọ títí gbogbo dé Persia, dé Babylon, dé everywhere. Roman empire ló wà láyé ìgbà Jésù tó ń sọ ní 2000 years ago. Ó dé ancient Egypt, ìyẹn Rome. Ìyẹn Rome. Lẹ́yìn tí Roman empire tó collapse, British empire náà tún dé. British empire ó cut across the continent, the whole world. Kò sí continent British empire ò dé. Gbogbo empire t'Ọ̀yọ́ ń sọ lé ní gbogbo empire kò dé. Ọ̀yọ́ nìkan ló sọ pé àwọn ní empire dé Ghana. Tẹ́ bá pe ọmọ Ghana pé ṣọ́yọ́ dé Ghana, wọ́n láwọn ò mọ̀ yín Ghana. Ẹ̀yin lẹ sọ pé dé Ghana, àwọn Ghana ò rí gáàdì because àwọn Ashanti gan eruku ni wọ́n náà. Àwọn olè lọ bóyá àwọn Gáà tó kúrò ń fẹ̀ lẹ tún sọ pé ó di ara empire yìí. Àwọn Gáà fúnra wọn náà, àwọn náà dẹ̀ ya wèrè náà. Ẹ lọ ka history àwọn Gáà. Káwọn náà sán lórí dígbà yẹn. So pé empire wo mọ̀ kan tó ń pè lẹ́ empire. Then empire. So tí olórí empire tó bá ti pa á, that's the end of the empire. Kò sí nǹkan tó tún jẹ́ empire yẹn mọ́. So lórí Aláàfin Onígbògi òun ni empire ti collapse. Àwọn ẹni tó build empire bóyá bàbá wa Tẹ̀là Oko bá ṣe gbọ́ ó extend ó build mọ́ ó kó ìlú tó pọ̀ sábẹ́. Wọ́n ń pè ní bàbá wa Tẹ̀là Oko náà máa ń pè lélẹ́ǹpé. Wọ́n pè Ọ̀rọ̀míyàn náà lélẹ́ǹpé. So ó ti conquer àwọn ibi kan káàkiri bẹ́yẹn. Okay. Aláàfin kí lorúkọ bàbá ẹ̀ Àjàgbó tó ṣe ààrẹ ọ̀nà tó dá ipò ààrẹ ọ̀nà kakanfò sílẹ̀ òun náà so lẹ́yìn tí Olúgbògi ti dé tí wọ́n ti mú Olúgbògi lẹ́rú kò sí nǹkan ṣé ẹrú máa ń control ìlú. Gbogbo àwọn tó wà ní kìíní ti sá lọ, olórí ogun ti sá lọ, bóyá èrò dẹ̀ sì wà ń bẹ̀ ń gbà yẹn gbogbo wọn ti sá lọ. Tó bá yẹ pé èrò sì wà ní Ọ̀yọ́ ilé ní ìgbà tó mú Olúgbògi mọ̀ pé àwọn míì là máa rúùlù ń bẹ̀ nígbà tó ti mọ́ba. Àwọn tí ó bá mú ọba ń gbà yẹn àwọn ló máa rúùlù. Bóyá àwọn bàrìbá ni wọ́n sọ pé wọ́n mú bàbá yẹn àwọn ló máa fẹ́ra wọn ṣe lórí síbẹ̀ nígbà yẹn. Yes, tó bá ti mú ọba àwọn ló máa fẹ́ra ẹ lọ ka gbogbo history àwọn ló máa fún lórí síbẹ̀. Àfi tó bá jẹ́ pé àwọn generation kan padà wọ́n lọ fight àwọn ọba yẹn wọ́n lé wọn kúrò ń bẹ̀ àwọn náà tó wá take over which might be what happen wọ́n tún fi lè padà síbẹ̀. But at the end of the day kí ló padà ṣẹlẹ̀? So gbogbo time yẹn for ọdún tẹ́ ti wà nígbòho tí àwọn bàbá wa kan ti wà ń gbòho yẹn gbogbo kinní yẹn ti scatter. So tẹ́ bá ń sọ pé is that the same command wo lọ́dún wo tó bá ní káwọn èèyàn máa búlì lẹ́ni ìlú méjì ló yẹ kó máa búlì ní ilẹ̀ káàrọ̀ àjíire Èkó àti Ìbàdàn. Àwọn ló lo ọlá tó jù àwọn ló lo ọlá tó jù àwọn dẹ̀ ló lo ọlá tó kẹ́yìn. Ìbàdàn jẹ́ headquarter South West, Èkó jẹ́ headquarter Nàìjíríà. Southern Protectorate ẹ jẹ́ kí n ṣe show lórí ẹ̀ later ní ìfẹ́ hard ẹ̀ mẹ́lẹ̀ mo kàn lè sọ briefly.
Èkó ti di headquarter Nigeria láti 1914. So the entire both Hausa, Igbo, Fulani, gbogbo àwọn Èkó jẹ́ wọ́n fi olórí ìlú. Àwọn tó yẹ kó máa búlì, tó yẹ kó máa bùgá nìyẹn. But unfortunately wọ́n humble ara wọn. Bẹ́ẹ̀ ni ìgbà tó ba Èkó tó kí bàbá Ọọ̀ni bá a ṣe fẹ́ tí gbogbo wa sọ fún pé àláìkẹ́ kíá ni press release jáde ní palace bàbá ọba Èkó pé kò rí bẹ́ẹ̀. But yes, bàbá Tinubu wọ́n pàdé bàbá Ọọ̀ni ní pàtí gbogbo á kí fún bàbá lọ sífẹ̀ wọ́n tún bá wọ́n ṣe bí ọmọ ọkọ. Wọ́n ṣe bí ọmọ ọkọ. So tá a bá ń sọ f'Aláàfin Ọ̀wádé pé k'Aláàfin Ọ̀wádé náà lọ ṣe bí ọmọ ọkọ. K'Aláàfin Ọ̀wádé lọ bọ́ agbádá empire tí wọ́n wọ̀ f'Aláàfin lọ́jọ́ coronation yẹn. K'Aláàfin kan rí Ọọ̀ni gẹ́gẹ́ bí bàbá wọn. Ọ̀yọ́ ò kì í ṣe olórí ọba. Ọọ̀ni ló lórí ọba torí Ọọ̀ni ló wà lórí àpèrè tó ga jù. Anybody tó bá ti sọ pé òun ju àpèrè yẹn lọ ọmọ àlè ni. Ìgbà Ọ̀rúnmọlẹ̀, ìrìnwó Ọ̀rúnmọlẹ̀ ló lápèrè kì í ṣọ̀ọ̀ni, kì í ṣadéyẹ lónìí. Ọmọ òjú bàbá. Ọọ̀ni ni 401 aláṣẹ òrìṣà. Òun ló ní àṣẹ àwọn òrìṣà yẹn lọ́wọ́. Ìtumọ̀ ẹ̀ nìyẹn, kò láṣẹ lórí òrìṣà. Ibẹ̀ Olúwo ti lọ sí ní sọmọnù ní mọ̀bọ̀ jí ọmọ níbi oníṣẹ̀lẹ̀ sí yín ìdààmú òdìdé bá yín wàhálà òdìdé bá yín ní ríbi ẹ bá ń ṣí ètò. Bákan náà ẹ wá ra díjà ẹ rí pé mò ń fresh kí làṣírí ẹwà mi díjà ni. Díjà apps gbogbo ẹ̀yin tẹ́lá díjà ẹ ní dáàbò láyé yín òun ni díjà tẹ bá ń gbọ́ àṣírí ẹwà tó gbá ski àṣírí ẹwà tó mú yes a máa rúgbó takébé ṣé gbogbo ẹ̀yin tẹ́ ti máa ń lo cream tó jẹ́ pé tí cream bá ṣiṣẹ́ lára yín sáà kò tún ní ṣiṣẹ́ mọ́ àbí tẹ́ bá stop cream báyìí ara máa yún yín oríṣiríṣi nǹkan máa ṣe sí yín lára ẹ wá máa mu díjà ó máa flush gbogbo system yín gbogbo àwọn oríṣiríṣi tí cream ti fà sínú ara ṣé mo pàgà wá ní ihò tó ti wọlé sínú body tó máa wá ń jáde síta tó máa ń jẹ́ kí skin yín rí bákanbákan gbogbo ẹ̀ ló máa bá yín flush ìdànù nínú ṣàbídíjà tẹ̀wé gbogbo ní ṣe ni èèyàn tó bá ní cholesterol tó bá mu díjà ó máa wà òkè èèyàn tó bá ní too much tummy ẹ̀ máa flat tẹ́ bá gbọ́ gbogbo ní ṣe even ọkùnrin tó jẹ́ wípé kò pé lọ́lá ọkùnrin tó bá ti pé lọ́lá kó máa mu díjà ó máa pé lọ́lá ó wà òkè gan kò dẹ̀ sí country tí mi ò lè send ẹ̀ sí kò sí country tí mi ò lè send sí ẹ má wàá gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ bá ti rajà lọ́wọ́ Lady K Ìfẹ́olúwa show ẹ ní sanwó shipping o but tẹ́ bá ti lọ rajà lórí wẹ́bsáìtì wa ẹ san shipping o wẹ́bsáìtì yẹn mi ìṣẹ́ mo fẹ́ ṣe mo fẹ́ launch ẹ̀ because mo gbọ́dọ̀ launch ẹ̀ so ká sì máa ṣiṣẹ́ lọ lórí ẹ̀ nà so gbẹ̀yìn tẹ́ bá wà l'Amẹ́ríkà tẹ́ bá rajà free shipping ni ọjà mi ò wọ́n that is why tí mo ṣe ń ṣe kíni tí mo ṣe ń rí push díẹ̀ ẹ̀yin náà ràn mí lọ́wọ́ ràn yín lọ́wọ́ èmi nílò ìrànlọ́wọ́ o ìjà ò ṣe mí o 2026 mo nídìí àánú mo nídìí ìrànlọ́wọ́ kí Olúwa kó ràn mí lọ́wọ́ bákan náà yes gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ bá nídìí àwọn African food èdè ńláńlá yẹn já gbogbo ẹ wà available ẹ patronize Lady K ẹ̀yin tẹ́ wá nídìí ọṣẹ arọ bí ọṣẹ àánú aṣínà ọlà ìbùkún lóríṣiríṣi ọdún tuntun láwa yẹn dira o ẹ má wòrà yín ní rọ kò ṣe dúró wò ó ilé ayé ogun ilé ayé tó kún fógun ẹ̀yin tẹ́ bá nídìí àwọn iṣẹ́ gidi tó mú yes àwọn iṣẹ́ tó confam tí ẹ lè lò tí àwọn ọmọ yín lè lò tí ọkọ lè lò ẹ pé Lady K Ìfẹ́olúwa ṣùgbọ́n ẹ gbọ́ o ẹ gbọ́dọ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run o. You don't believe in God, you use my spiritual product. It won't work for you. It won't work. Ẹ̀yin náà yẹ kó tẹ́ bá ti lè ní iyèméjì ó ní èèyàn kan ẹ̀yin èèyàn ó ní kálukú pẹ̀lú tiẹ̀ ó ní èèyàn kan ẹni yẹn fi ojú di iṣẹ́ tí mo gbé fún
but to my surprise tẹ́ bá rí reaction ẹni yẹn sí mi ẹ rò bí mo gba owó púpọ̀ lọ́wọ́ tọ̀ níbi tí kì í gbowó púpọ̀ fún spiritual items àfi bọ́ ṣe bẹ̀rẹ̀ sí fi fóònù lé mi kiri Lady K ọ̀rọ̀ àsìkò tó wá bá ti pè sí báyìí mi kí ráyè lọ́ba bẹ̀rẹ̀ sí ní dúró pé sí Lady K ẹjọ́ mo fẹ́ give testimony ní ẹni yẹn tún ti padà wá ra ṣẹ́ mi lọ́wọ́ mi o àkọ́ wò báyìí mo ní ẹnìwé ṣá mo ní ṣe mo ti bẹ̀rẹ̀ ṣe sí mi nígbà tẹ́ fẹ́ ra iṣẹ́ yìí tó bá ti lè sanwó tó báyìí wọ́n máa ṣe bákanbákan èmi máa ń ṣe tó máa ká mọ́ náà pé ẹni sùúrù kí ló dé ṣe báyìí ẹni sùúrù at the end of it wọ́n á give testimony ẹlòmíì gan tún máa ń dáṣì mi lówó ẹ̀mọ́ pé mi ò parọ́ pé Lady K mo nílẹ̀ àti fẹ̀mí ìmoore hàn mi ò believe ẹ̀ ìkan pé ìbẹ̀jọ́ kan ó ní Lady K mo kàn ní kí nǹkan try ẹ̀ wò ni mo wò pé àìṣe Lady K náà ṣá jáde ìgbìyànjú wò ẹni yẹn ní testimony ayọ̀ tó pọ̀ nígbà tí ẹnu yẹn ti ẹnu bọ̀ rọ̀gán èmi gbọ́dọ̀ dúpẹ́ pé Ọlọ́run ṣe ẹ̀yin tí nǹkan bá ń ṣe ẹ má máa fojú dìyàn ó lè má jẹ́ mi kó jẹ́ lòmíì ẹ má fojú dìyàn irú ẹni yẹn sì mo mọye kọ́sítọ́mà tó ti fún mi táwọn ará spiritual products lọ́wọ́ mi so ẹ má máa fojú dìyàn ẹ jọ̀ọ́ ẹ dẹ̀ máa jẹ́ ká ní ìgbàgbọ́ ṣe pàtàkì ó ṣe kókó mo gbọ́ṣẹ́ fún ẹ sí onígbàgbọ́ ó fi iyèméjì lò báwo ló ṣe fẹ́ kó ṣiṣẹ́ you have to believe pé kí ni tí mo gbé dání confam ni mélòó àwọn èèyàn tó máa ní pé ìgbàgbọ́ àwọn kọ̀ọ̀rọ̀ mọ pé yes káwọn lo ṣẹ́ lọ́dọ̀ mi tó dẹ̀ ní testimony ayọ̀ Ọlọ́run ní nígbà tí màá ti mú nǹkan mọ́kan tó sì jẹ́ wípé Ọlọ́run rí lórí ọkàn mi pé mo di òpó àti àpáta Kristi mo dúró lórí ilẹ̀ mìíràn ìyanrìn ni so ó di dandan kó jẹ́ mi gbogbo àwọn tó sì patronize mi mo fọwọ́ wọn ṣàdúrà yeah so ẹ̀yin tẹ́ bá ti patronize tẹ́ bá need àwọn spiritual products tẹ́ bá fẹ́ lò bàjẹ́ fún bùkún àánú àwọn tó ń rìn níta tọkọ̀ mi sábọ̀d wọ́n wọlé wá wọ́n give testimony wọ́n dẹ̀ wọ́n rajà wọ́n ra spiritual items that is why tó fi jẹ́ pé kí n fi bẹ́ẹ̀ níbi kí n ṣe live program or bí wà online because people used to come here ọkàn lè ya délẹ̀ kan náà sí yìí I will be busy throughout the day àwọn ẹlòmíì lè jòrí fóònù máa wà pẹ̀lú wọn bá ṣe drop kọ́ ilé máa gbé kọ́ ilé gbọ́ kọ́ ilé wọ́n dẹ̀ máa wọn send ẹlòmíì máa láwọn ò fẹ́ wọ́ọ̀kì wá síbẹ̀ pé kíkọ̀ bá wọn send àwọn rí pé advert online so bọ́lá ṣe ń ṣiṣẹ́ nìyẹn so ẹ jẹ́ ká tọ́jú ara wa ká dira lórúkọ Jésù ọdún tá a wà yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa àdúrà gbogbo wa dẹ̀ gbà á rí ìyanu Ọlọ́run àwọn tó bá bínú wa wọ́n lọ sọ́tọ̀ lọ́wọ́ ẹja ńlá ò ní yóyójú wọn jẹ́ o àwọn tó bá bínú wọn lòdù wà lọ́wọ́ ẹja ńlá yójú wọn jẹ ẹ má gbàgbé bá mi subscribe sí YouTube channel ẹ wá ra mọ́tà o ẹ wá ra African food gbogbo lòwò títí dórí ẹran chicken gbogbo ẹ ló wà ní Lady K African store drink nìkan láti màtà ọlọ́dẹ máa ṣe tí bá ti ra deep freezer lansing another one tí mo tún ra another freezer míì sí bíbáyìí a máa bẹ̀rẹ̀ sí ní ta drinks because they used to ask wọ́n máa ń béèrè do you have cold drink do you have this wọ́n máa ń béèrè so àmàdí yẹn náà sí tábà ti ní drink náà máa jẹ́ kẹ́ mọ̀ pé a tún ti ń ta àwọn ẹlẹ́rìndòdò ìfọkànbalẹ̀ òtútù ó wọ̀nyí láì ṣe nàìjà àtúnjẹ́ kẹ́ wọ̀nyẹn náà so wig lẹ́fẹ́ ni jerry ní gbogbo ẹ̀ is available come to Lady K African store 76 Whitewall Street and if you want to go to our website just go to www.ladykafricastore.com www.ladykafricastore.com that is our website. God bless you. Bye for now.